tí a bá wo eré tí àwọn ọmọ ń ṣàlàyé pàápàá àwọn kan wà ti lò bí 30 ọdún ọmọ ọdún márùnlélógójì ọmọ 40 ọdún tí ò tiẹ̀ rẹni ṣẹ́wọ́ tí ò rẹni pè òun ṣé irú ẹni bẹ́ẹ̀ náà tí ò tẹ̀ tí dọ́kọ̀ wò ṣé àání wà ní àbí spiritually nǹkan kan ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. kì í ṣe gbogbo ẹ̀ náà ni nǹkan ń ṣẹlẹ̀ ẹlòmíì ti fi akọ ìrìn níbi tó ti ń select lẹlòmíì ti fi lélẹ̀ lé tó ń ṣe select and pay. yes èmi sì wọ ìwọ sẹ́mi ibẹ̀ lẹlòmíì ti fi di ọmọ 50-40 years tí ò ládé lórí. wow. àwọn kan ò ní ìgbàgbọ́ nínú ayé pé jẹ́ ká jọ bẹ̀rẹ̀ jẹ́ àjọ jìyà ká lè jọjọ́ rọ̀ pọ̀. ó jẹ́ kí àwọn kan kó lé sílẹ̀ àwọn kan ìrìn àjò wọn ni pé ilé ọlọ́rọ̀ babaláyé ni mo fẹ́ fẹ́ onílọ́níà ni mo fẹ́ fẹ́ ó mọ bó ṣe ṣiṣẹ́ owó ẹ̀ ó mọ bó ṣe lálàṣẹ ayé ẹ̀ ó ń jẹ́ kí àwọn kan kí wọ́n lé sílẹ̀ kò jẹ́ kí wọ́n ní adé ní orí bẹ́ẹ̀ dẹ̀ ni ogun ìdílé wà fún àwọn kan àkọọ́lẹ̀ àwọn kan àti ọwọ́ ọlọ́run ni pé wọ́n máa ní dìlé láyé wọn ọlọ́run ló kọ́ èèyàn kan ló ń ṣe wọ́n so gbogbo lórí àkọọ́lẹ̀ àti àfọwọ́fà. ìjọ tí màmá gbé dání ìjọ aláṣọ ni ìjọ aládùúrà ni ìjọ mímọ́ ni a máa ń gbórí sí pé wọ́n lè ṣe ibùdókòó fún yàn tí a ṣètò àdúrà ẹ̀ tí bí a máa ní kan lọ ra kíní kan àbí kan lọ ṣe kíní kan wọ́n sọ débi àga náà ilé ìbá ṣe bẹ́ẹ̀ ni ṣó wà lóòótọ́ ṣé wọ́n sì lè pè é pé mọ̀mọ́ ẹ ràn wá lọ́wọ́ kí ni ti sú wa. ó wà. tí wàá tí ẹ ti ń gbọ́ wa wọ́n ti ní pé ẹlẹ́kọ̀ọ́ òun náà ni kí wọ́n ní alákàrà lẹ kí a kó ẹ̀kọ́ tọ̀ lọ tá bá rí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ọmọ tá a ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú obìnrin nílé ọkọ ìbújókòó ayọ̀ kóbìnrin farabalẹ̀ kó wà nílé ọkọ káyé dáa kó dùn dáadáa ẹni tó bá jóbe náà ni kí a mú ọ̀rọ̀ ọ̀hún tọ̀ lọ kí wá ṣe obìnrin lásán not just a woman but a mother tó ń tẹ́tí tó ń gbọ́ oríṣiríṣi àwọn èèyàn ń pè wọ́n tí wọn kì í jẹ́ kó sùn nígbà kọ̀ọ̀kan mọ̀mọ́ lórí ọ̀rọ̀ àìrí àwọn oníbùjókòó àwọn wọlé ọkọ kò tóṣù mẹ́fà ó dàrú yányán àwọn sáré àwọn ọ̀rọ̀gbọ́n ẹ̀dá kí ni kì í jẹ́ kí obìnrin orí ìdí múlẹ̀ nílé ọkọ kì í sì lọ́nà àbáyọ mà. alóore ẹ̀ka sàn God bless you ẹ̀rí àánú gbà. ó ṣe jẹ́ pàwọn àlẹ́ fẹ́ gbé sídìí irú question báyìí. alákàrọ̀ lè kí wọ́n kẹ́kọ̀ọ́ tó lọ. àdúrà wa gbà. amen. ṣé rí ilé ọkọ orí ni o. orí ni. ọlọ́run ló yàn fún ẹ̀dá. ìwọ náà tún lè yàn fúnra ara ẹ̀ pẹ̀lú sùúrù àti ìfarabalẹ̀ kó o dẹ̀ wà submissive. ilé ọkọ ṣe á rí gbogbo àwọn tó ń ṣe 40 years anniversary nínú marriage mi tó bá bí wọ́n léèrè wọ́n á kọ́ díndé ayé education 10. ó lára òní 50 náà 60 gan bẹ. bẹ́ẹ̀ ni a ṣẹ́ dànù. ilé ọkọ ò ṣe é sáré wọ̀ tó bá sáré wọlé wá sáré jáde torí ilé ọkọ ní màláìka tiẹ̀ lọ́tọ̀ tó ń bá bùjókòó ṣiṣẹ́ ṣẹ́rí màláìka bùjókòó jòdìjẹsọ ni o. jòdìjẹsọ. màláìka bùjókòó. jòdìjẹsọ ni. bẹ́ẹ̀ ni tó bá òun gbà mí kó gbàbọ̀dè tó bá òun kó má gbàbọ̀dè tó bá òun kó kó sọ́kọ nínú kó bẹ̀rẹ̀ sí misbehave kó máa wò pé ṣé tá a jọ ń bọ̀ láti gbà yẹn kọ́ rí tó bá òun kókó síyàwó nú kó gbẹ̀mí àgbèrè wọ̀ àdúrà ló ní ibùjókòó àdúrà àti àwẹ̀ ló ní ibùjókòó àwọn nǹkan téèyàn lè fi palẹ̀ mọ́ ibùjókòó tó ju káyámátá lọ. mọ̀mọ́ ṣe káyámátá wà ní kí ló ń pè bẹ́ẹ̀. n tó jù ú lọ àwọn tó mọ̀ n tó jù ú lọ káyámátá lè dùn láàárọ̀ kó dọ̀sán kó dalẹ́ kó má dùn tí káyámátá bá tún wá ń dùn ó ní ìdí ìwà ó ní ìdí tẹríba
ó nídìí sùúrù àti ẹ̀mí làákàyè. Tí apá ẹ bá wà lókè kó gbé sílẹ̀. Ibùjókòó ò fẹ́ ìgbéraga. Ṣùgbọ́n àwọn kan wọ́n bìlíìfù pé táwọn kan bá pè mí, mọ́mì, ọkọ mi, ohun òta, iní kan, mo nídìí gbá, mo nídìí àwọ̀. Go and ask people that knows me very well. Mo nídìí gbá, mo nídìí àwo, kó má ṣe báyìí. Mo ní má jẹ́ ká tẹ́ lọ́wọ́ ara wa. Bẹ́ẹ̀ ni má jẹ́ tẹ́ lọ́wọ́ ara wa. Ṣorí gbogbo nǹkan tó lò nídìí yẹn tá a bá ṣe, tó ò bá ní tẹríba waste owó ni. Tó ò bá níwà ó waste owó ni. Tó ò bá ní faradà ó waste owó ni. Ètò wà o. Mi ò ní kò ṣètò. Ètò pẹ̀lú ìtẹríba ni. Yes, tó bá ń ṣètò ó láti wà submissive fún ọkọ ẹ. Torí ọ̀gá méjì ò lè gbé inú ọkọ̀ kan náà. Ìyẹn ló máa ń jẹ́ kétò tètè expire ní ibùjókòó. Tó bá rò pé o fẹ́ fún ní kíní jẹ lénìí, o fẹ́ fún jẹ lọ́la, àwọn ọkùnrin kan wà màlẹ́kà tó ń bá wọn gbé lágbára gan. Bí ìran ni. Màlẹ́kà tiwọn, ẹ̀yà tiwọn. Let me tell you, àwọn ibùjókòó kan wà tẹ́ pé èèwọ̀ ibẹ̀ ni àjò. Má ṣe ni. Má ṣe. Tó o bá ti bẹ̀rẹ̀ àjò lórí ọ̀rọ̀ ibùjókòó ẹ, á dẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú. Àwọn ibùjókòó kan wà bẹ́ẹ̀. Tẹ́ pé ohun tí ibùjókòó yẹn fẹ́ àdúrà ni. Kàṣà. Àdúrà ni ibùjókòó yẹn fẹ́. Àdúrà ni kó máa gbà. Àwẹ̀, àdúrà, ẹ̀mí ìfarabalẹ̀, ìtẹríba, ẹ̀mí ìfẹ́. Ṣùgbọ́n tó o bá rò pé ìyá kan wà ó gbowó, bàbá kan wà ó gbowó, ó ń deceive ara ẹni o. Ó kàn ń deceive ara ẹni. Because àkọsílẹ̀ láyé yìí kò ní tà sí. Yes. Ó wá lè tún wá nífọ̀n kó lè kánná kó o wà òkè. Tí ọ̀run ò bá padé orí mú ẹ kò sí nǹkan kan tó o lè ṣe sí. O ò lè fọ́ọ̀sì adé orí. Gbogbo ènìyàn kọ́ lọ́lọ́run kọ adé orí mọ́. Àwọn kan a dá wọn ní ẹ̀yà ọkùnrin. Ṣùgbọ́n ó ṣeé ṣe láti ọwọ́ ara ẹ kó o rò pé òótọ́ la dá mi lẹ́yà ọkùnrin ṣùgbọ́n mo fẹ́ ní adé ní orí. Wà wá lọ gbé apá ẹ tó wà lókè yẹn wà gbé sílẹ̀. Wà wá tẹrí ẹ̀ bá pátápátá. Ibi tó o bá tẹrí ba sí yẹn bó ṣe jọ́bọ obìnrin yẹn wọ́n á máa rógo lò níbẹ̀ o. Ṣùgbọ́n ò ní bọ́ sọ́wọ́ alágbèédá tó tún máa ṣe ògo ẹ lò. Àwọn kan á máa lo, wọ́n á máa fi ògo tiẹ̀ boost tiwọn, wọ́n á dẹ̀ máa tún fi nà ẹ́ lọ́rẹ́. So ọ̀rọ̀ ibùjókòó Ọlọ́run nìkan ló lè dá ẹjọ́ ibẹ̀. Ó gba bàbá ńlá sùúrù. Ó gba ìfarabalẹ̀. Ó dẹ̀ láti lẹ́mìí ìfẹ́. Àlàáfíà Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Amen. Tí a bá wo eré tí àwọn ọmọ ń ṣàlàyé, pàápàá àwọn kan wà ti lò bí 30 ọdún, ọmọ ọdún 45, ọmọ 40 ọdún tí ò tiẹ̀ rẹni ṣẹ́wọ́, tí ò rẹni pè òun. Ṣé irú ẹni bẹ́ẹ̀ náà tí ò tẹ̀ tí dọ́kọ̀ wò ṣé àání wà ní àbí spiritually nǹkan kan ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀? Kì í ṣe gbogbo ẹ̀ náà ni nǹkan ń ṣẹlẹ̀. Ẹlòmíì ti fi akọ ìrìn níbi tó ti ń select. Lẹ́lòmíì ti fi lélẹ̀ lé. Tó ń ṣe select and pay. Yes. Èmi sì wọ̀, ìwọ sèmi. Ibẹ̀ lẹ́lòmíì ti fi di ọmọ 50-40 years tí ò ládé lórí. Wow. Àwọn kan ò ní ìgbàgbọ́ nínú ayé pé jẹ́ ká jọ bẹ̀rẹ̀, jẹ́ á jọ jìyà ká lè jọ jọrọ̀ pọ̀. Ó jẹ́ kí àwọn kan kó lé sílẹ̀. Àwọn kan ìrìn àjò wọn ni pé ilé ọlọ́rọ̀, babaláyé ni mo fẹ́ fẹ́, mílíọ̀nìà ni mo fẹ́ fẹ́. O ò mọ bó ṣe ṣiṣẹ́ owó ẹ̀. O ò mọ bó ṣe lálàṣe ayé ẹ̀. Ó ń jẹ́ kí àwọn kan kí wọ́n lé sílẹ̀. Kò jẹ́ kí wọ́n ní adé ní orí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ogun ìdílé wà fún àwọn kan. Àkọ́lé àwọn kan àti ọwọ́ Ọlọ́run ni pé wọ́n máa ní dìlé láyé wọn. Ọlọ́run ló kọ́, èèyàn kan ló ń ṣe wọ́n. So gbogbo lórí àkọọ́lẹ̀ àti àfọwọ́fà. Ìjọ tí màmá gbé dání, ìjọ aláṣọ ni, ìjọ aládùúrà ni, ìjọ mímọ́ ni. A máa ń gbórí sí pé wọ́n lè ṣe ibùjókòó fún yàn, ká ṣètò àdúrà ẹ̀ tí bí a máa ní kọ́ lọ ra kíní kan àbí kọ́ lọ ṣe kíní kan.
wọ́n sọ débi àga náà ilé ìbáṣe bẹ́ẹ̀ ni ṣó wà lóòótọ́ ṣé wọ́n sì lè pè é pé mọ̀mọ́ ẹ ràn wá lọ́wọ́ kí ni ti sú wa. ó wà kì í ṣe pé kò sí ṣùgbọ́n lọ́hùn ló ní ibùjókòó tó bá ra àga mílíọ̀nù tó ò bá níwà o ò lè rídìí fi jókòó. o bá lọ mú àga tó ń tà ní diamond pé fẹ́ fi ṣe ibùjókòó tí ò bá ti wà submissive tó ò dẹ̀ níwà o ò lè ní ibùjókòó. lóòótọ́ o mò ń gbọ́ àwọn kéèsì kan tó jẹ́ pé àwọn ọkùnrin kan kò sí bí obìnrin ṣe lè wà submissive sí wọn tó ọlọ́run ó ti àkọ́lé ayé àwọn yẹn ẹ̀rọ ni. baby father ni. ẹ̀rọ làwọn yẹn kò sí rèésà tó lè pa wọ́n rẹ́ ṣùgbọ́n lórí àdúrà ni pé ká má bọ̀ sọ́wọ́ alágbèédá kalẹ̀ má bọ̀ sọ́wọ́ lọ́wọ́. àdúpẹ́ pé kò tó yá pé ìbàlẹ̀ yá báyìí pẹ̀lú ògbọ́n olùbá aṣọ ilé ọ̀la yàtọ̀ àlàáfíà ẹ mú nọ́mbà kalẹ̀ ká mọ́ lọ́lé wa. ìbàdàn sí ya 08023386539. lẹ́ẹ̀kan sí i. 08023386539. ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀.